Àánú ó kárẹ̀ o, Evershine kárẹ̀ o, Ẹ̀kínògún kárẹ̀ o, Evershine kárẹ̀ o, Òǹjẹ́bọ̀ kárẹ̀ o. That is the reason why we want to thank you for being accommodating. We want to thank you since we have been talking. You have never won number one. Official decorations to investiture as widest national grand patron. Number two. And number three, we are also here to present to you the most outstanding media friendly award in your honor. A round of applause for Chairman. That is the reason why this program is in 3-in-1 honor. Bestowed on you. That we want to confer on you today. My humble self, I'm the National President, Western Youth Development Forum, Wide and Prince Oloye Sunday. Thank you very much. Ẹ ṣe gan bàbá wa tẹ ẹ la ọ̀nà fún wa tí ẹ fọ̀nà hàn wá pé òde Gẹ̀ẹ́sì náà tó ti ń pọ̀ jù pé ọmọ Yorùbá lẹ́yìn náà pé ẹ má fọwọ́ sí tó ilé bàbá yín ẹ ṣe gan tí ẹ ti wá padà. Àdúpẹ́ kí ẹ̀yà tó máa tẹ̀síwájú níbi tí ìkórìtà tí a dé yìí ó ní máa ti ka ìwé ìléwọ́ tí àwọn olóyìnbó pè ní speech word passage nítorí pé a mọ̀ yín dáadáa nítorí pé a ti wádìí kí a tó pè a mọ irú èèyàn tí ẹ jẹ́ a dẹ̀ mọ bí ẹ ṣe bẹ̀rẹ̀ tí Ọlọ́run fi gbé yín dé ibi tí ẹ dé lẹ́nu. Èròǹgbà wa tí a fi dá ilé ilẹ̀ tipẹ́tipẹ́ ni pé àwa ọ̀dọ́ Nàìjíríà láti ilé lórí àwọn Yorùbá ní ilé ní àti ń kó mẹ́sàn-án mẹ́wàá lọ nítorí pé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá kò parọ́ ìyá jù àwa wo nǹkan tí a lè ṣe lórí ẹ̀ àwa ń bá àwọn bàbá wa oníṣẹ̀ṣe àwa lọ sọ́dọ̀ ọ̀gbẹ́ afẹ́ bá ń ṣe torí àwọn nǹkan tí àwọn ọ̀dọ́ ti gbàgbé a fẹ́ kí wọ́n máa tún pọ̀ lọ́dọ̀ yín bàbá wa Ẹlẹ́bùrú gan ní Ọ̀ṣun State is one of our faith ẹ máa gbọ́ bàbá Ẹlẹ́bùrú ní Ọ̀ṣun State àwọn ní kìíní whatever Àràbà Àgbáyé ní Ọ̀ṣun State àwa lọ bá wọn kí ló dé nǹkan àwa afẹ́ bá ń ṣe àwa ní ọ̀dọ́ láti Western Youth Sunday the National President Western Youth Development Forum wide on the occasion of conferment of Ambassador of Youth and a Pillar of Support Award 1. Official decorations to investiture as widest national grand patron 2. And presentation of the most outstanding media friendly award in honor of High Chief Prince Ambassador Samuel Àánú Ijiti, the Adaja of Ijiti Kingdom and the CEO of Evershine Nigeria Limited. Today, Saturday, 27 September 2025. Let me quickly say this. We would like to implore that institute and subjective interest will not be allowed. And officially decorate you, sir, as widest national grand patron. And lastly, also present to you the most outstanding media-friendly award for your meritorious selfless service to humanity, your efforts and contributions toward art and culture, tourism, youth and nation development at large. Today's Saturday, 27 September 2025. Congratulations, sir. Ambassador Samuel Àánú Ijiti, the profile of a quintessential leader, the Adaja of Ijiti Kingdom. High Chief Prince Ambassador Samuel Àánú Ijiti is a multiple award-winning philanthropist and visionary leader with heart of gold. For the governing of Ijiti land, life's true purpose lies in the Association of Independent Newspaper Publishers Outstanding Traveling Agency in Ondo State 2023, Shola Lori Gongon, and the percussions
Groomer Special Award 2027, the Democrat Magazine Icon of Humanitarian Services 2022, Today's News Magazine's Honesty, Integrity and Transparency Award 2022, FIBA National Award, Travel and Entertainment Business Award 2023, Life Values Award and Leadership Secure Initiative Living Hero of Business World and Distinguished Personalities of the Year 2022, ìwé ìròyìn díngí Oòduà Babalaje Amúlùúdùn Oòduà Award 2023, Pan-African Leadership Transparent Center Abuja Humanitarian Services and Business Excellence Award 2023. Congratulations. Western Youth Development Forum wide will present the most outstanding media-friendly award to High Chief Prince Ambassador Samuel Àánú Ijiti in recognition and appreciation of your humanitarian services toward media upliftment across Nigeria. Western Youth Development Forum wide will present Ambassador of Youth and Pillar of Support Award to not only another person, to High Chief Prince Ambassador Samuel Àánú Ijiti in recognition of your meritorious selfless service to humanity and your contributions toward tourism development, youth development, and nation building. Dated this day, 28 September 2025. Congratulations. So, and we thank God for the safety. So, I welcome sir. So, I really appreciate your award from the organization. So, Allah has come second my testimony. I think it was okay. I want to say it's a very great opportunity to work with Evershine. I'm a copper actually, so I was sent down here all the way from Delta State. So I want to say my boss here has really been good and a nice man to us. So I want to say thank you very much, sir, for accepting us into Evershine Films and Travel. We really appreciate, sir. Thank you very much, sir. And my colleague Aniyikaye, I'm also a copper, so all the way from River. So thank you so much. I've never heard of Ijiti before, but thanks to Evershine and this opportunity, I've actually known about what you guys are all about. I want to appreciate God. In fact, I'm short of word because the way a lot of group associations, I remember I've seen for more than 20 years. He knows me, and he knows that God Almighty has always lọ́kàn tí wọ́n kì í mọ orúkọ iléeṣẹ́ yìí nínú rédíò àbí níta kò sí ọjọ́ kan a lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí ìjì ti ń jà lóríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ tó dẹ̀ ń àfẹ́tì àwọn iléeṣẹ́ bíi tiwa àwọn tó gbé iléeṣẹ́ kalẹ̀ tó jọ irú títí wa yìí síbẹ̀síbẹ̀ ìjì ò jà ó dùn mí nínú àgbọn lòrí ìdí nìyẹn tí a fi nígbà wípé ìjì ò ní jà wá níbí ohun tá a mú wa kó bá sílé kò ní ṣẹlẹ̀ sí wa ní ogún òní fẹ̀jẹ̀ yín wẹ̀ tẹ́ bá ti ń padà láyọ̀ lágbára Ọlọ́run a tún máa bá ara wa ṣe ilé ìtọ́jú báyìí lọ lágbára Ọlọ́run. I thank you once again. I really want to thank this Evershine Films to Travel. I really want to say thank you for your hospitality, for your reception so far. I've seen that with your profile has proved beyond reasonable that you are fond of such. Thank you for presenting our boss, the CEO of Evershine. We also thank the staff that attended this event. And we pray Abada Ìdájà, I celebrate you, sir. Everybody here, gbogbo ẹ̀yin tẹ́ wà bí pátápátá lè ṣe pàtàkì sí mi. Mo mọ rírì oore yìí o, ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Thank you very much. And I want to say this, I want to sincerely appreciate my beloved family.
my wife, and my children. Please celebrate my wife for me. She has been a wonderful woman. She's a wife indeed. Mo lè fi ọwọ́ mẹ́wàá wá sọ̀rọ̀ pé mi ò ṣí ìyàwó fẹ́. Olúwatóyìn God bless you. Man, everybody, I celebrate you, my Lord. Ìgbà yẹn church na ti máa ń bá àwọn èèyàn ní ikọ̀ to give me this ìlera sọ́kọ́ mi ọ̀pọ̀ here today. Permit me also even in absentia to appreciate Honourable Engineer Adetime. Special father of the people Adetime for possible because of your wọ́n ṣe gbogbo méjì pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ yàyàs. Mi ò sọ fún ṣíàmà tó fẹ́ fún ọ láwọn nínú lẹ́tà mi father of the day request for, but I look at myself and I say what God has been saying, this great man, àwọn tí mi máa pè àwọn ìbẹ́ta ìdájọ́ ìsìnkọ́. And to present this award to you as the most active local government chairman of the year. Someone looks for me, this is huge. I celebrate. Ilé àti ìwọ̀n fún mọ́kìtì lọ́kùn èyí náà. Lórí ẹ̀kọ́ kí ẹ̀rí ní oríṣi. Yeah, my name is Sunday Oloye. I'm the director of Aniyikaye. You have loved to hear myself this afternoon, but remember the world is always busy. Let him know of which Mr. Oloye is aware about his absence from this occasion. So I pray that His God Almighty will see us through in the mighty name of Jesus. I want to appreciate God for the journey so far. For the past 23 years, it's not an easy task. Like seriously, it's not an easy task. 23 years in this industry. Gbogbo àwọn tá à ń ṣiṣẹ́ pẹ̀lú microphone ní àwọn èyí tó ń lo bó ṣe jẹ́ kò easy. Ọjọ́ kẹgbẹ́ MC yẹn débẹ̀ kẹgbẹ́ àwọn mẹ́fà lórí stage tó la fẹ́ sọ ní. Ẹ̀wà ní ilé oníṣẹ́ MC àjọ machine ní omi lọ́sùn. Àbí ọjọ́ kó. Pàtàkì àti wọ́n sọ̀rọ̀ wọ́n tọ̀ pẹ́. Ó pé lábẹ́ ìgbà yẹn tó máa ń sọ fún náà ní àdàbà tí àjọṣe fún náà bàbá náà. Ọ̀ṣùgbọ́n ni mo mọ lórí. Tí ọ̀gá kan ti fi ní dárúkọ, permit me to say this. Ẹ̀gbọ́n mi fà mí lé wọn lọ́wọ́ náà lákùrẹ́ ni ní 2006. Ó lábúrò mi ni o, bá mi tọ̀ sọ́nà. Ó ti ṣe lọ́dọ̀ ọ̀gá ẹ̀. Ilé àwọn ilé láwọn tó ti lórúkọ pọ̀ ní wọ́n bá ṣe. So please, I appreciate you, sir. Right now, I want to speak to kékeré láti fún yín. Mo bẹ̀ láti sọ pé ọ̀kan àwọn ọ̀làdẹ̀jẹ̀ ọ̀kan àwọn foundation is now part of you. That will supporting you, supporting everything tí ẹ bá ń ṣe by the grace of God. So lórúkọ ọ̀làdẹ̀jẹ̀ ọ̀kan àwọn foundation we have àwọn owó ọ̀làdẹ̀jẹ̀ lọ. Ọkà mẹ́ta ilé wà ká mẹ́ta ló. Ọ̀rẹ́ wa kú tẹ̀tọ̀ wá. Ó yẹrẹ bọ̀ wá ní ẹ̀kọ́. Ọ̀làdẹ̀jẹ̀ ọ̀kan àwọn foundation. Ọmọ tó ń wẹ̀ ní sókè ìlú alákọ̀ọ́kọ́ ọ̀pẹ wa. Àwọn bàbá náà kú ní wọn náà lọ́wọ́ ẹ̀wọ̀n náà. Ẹyẹ wọn làwọn sí. Níta wá ṣe léyìn kókó ẹ̀ ládé yìí. Wọ́n fi ẹni jọ ìrìn láti gbé láti ẹ̀wọ̀n kọ́tàfẹ́ lọ́ọ̀jì. Táwa wá rí àmọ̀ nǹkan tá a fi sọ̀rọ̀. Fẹ́.
Oladeji Ọ̀kánláwọ̀n Foundation, Service to Humanity. Let us put smiles on faces. The aim of sponsorship youth empowerment, marriage and relationship counseling, prayer, advice, encouragement on all aspects of life. My brother. And we send this award of excellence. Orúkọ wa ni Pastor Prophetess Dr. J.O.A. Akíntádé JP tọkọtaya. Akíndélé yìí fi iléeṣẹ́ ọ̀kan ní àwọn ní gẹ́gẹ́ bí kílẹ̀ sọ nípa àbẹ̀yẹ lè. Àmì ẹ̀yẹ jẹ́ nǹkan pàtàkì torí mo ní ìgbà tí wọ́n máa pè wá ó yà mí lẹ́nu torí ẹni tó ń bá kà sí nílùú ẹni tó wúlò nílùú òun náà máa ń pè sí ààyè. Nǹkan tí ọ̀kan láwọn fi ṣeré eléyìí ó lórí òun mọ̀ ọ́n nígbà kan bá rí àwa méjì. Wípé inú máa dùn. The Lord we say thank you. Àtàwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó wà bí gbogbo. So I pray. Ìrìnàjò láti bọ̀ bí wọ́n ṣe pè lẹ́ẹ̀ka lè sí láàbù rárá. Ọ̀rọ̀ ṣe rọ̀ àbúgbẹ́ ní ìsìnkú wọ́n fi wọ́n ti bá ní àwọn òṣèlú ìrìnàjò àbúgbẹ́ ní òkú. Nítorí pé ọlọ́pàá jẹ́ àṣẹ táàmù. Ó jẹ́ tó gbìyànjú níwọ̀nba bọ́lọ̀ ṣe tó lágbára lọ. Kò dẹ̀ kọjá yẹ. Òkú kọ̀ọ̀kan ó ra gbẹ́sẹ̀ ilẹ̀ ọkọ̀ọ̀kan nítorí kó náà ní àwọn tó kò níwájú. Gbogbo ẹni wá sì ní àwọn ènìyàn mi tó kò níwájú. Dẹ́bìtì tó bá yá, ìwọ náà padà máa di kọmíṣánná. Wọ́n á kọ̀ tó fi ìwádìí kó wá ṣe ẹ̀sìn fún pẹ́sidẹ́ǹsì. Lágbà bí eré bí eré ni o, bí eré bí àwàdà ni o, ẹ̀sìn ìsìnkú o. I'm happy to present this beautiful award to my own brother and honorable Michael Olakunle Afolabi. But before giving him this award, I would like to ẹni onímọ̀ báyìí àti gbọ́mọ̀. Wọ́n fẹ́ wọn ètí ọ̀rẹ́ wíkì fẹ́ ṣe fún ọ̀pọ̀ àwọn ìdíbílẹ̀. Number one, láti wà láàrin and I'm so impressed to see everyone. Ọ̀pọ̀ làwọn olú ẹkún sọ owó tíkẹ́ẹ̀tì àbá àdájà torí ọ̀dà padà kúkú tíkẹ́ẹ̀tì kò tó àmì tó dáwà tí a máa ń lọ táǹpọ̀ lágbogbo ti jẹ́ kò yí tí o tó káńsù flight owó yẹn gbọ́dọ̀ nìyẹn. Samuel Àánú Ijiti Humanitarian Personality of the Year Award. Ọlọ́run jẹ́ kí n lọ ní ìlú iṣẹ́ bẹ́ẹ̀ náà. Ọlọ́run jẹ́ kí n lọ ní ìṣèlú ẹ̀ ṣàkóso mi. Ẹgbọ́n, ọlọ́run jẹ́ kí n lọ ní ìdí ìyẹn ní. Ẹ ṣàkóso mi ní. Ilé ìwé jáde, ẹ̀túngbà. Lágbára Ọlọ́run, àìdíje ní mímọ́ Ọlọ́run jẹ́ kó jẹ́ sí. Wọ́n ní ká gbé àwọn òye fún gẹ́gẹ́ bí leadership in community development and peace advocacy. Ẹ ṣé o. Lórúkọ ìgbàlélọ́wọ́ Aniyikaye àti àbá àìṣe àdájà, wọ́n ní ká fún yín ní àwọn ìdí ogún ìfọmọnìyàn ṣe òkú púpọ̀ bàjẹ́ best indigenous vaccine in South West. Aishif Adaja
Èmi gangan ni aláṣẹ iléeṣẹ́ Evershine Films and Travels Nigeria Limited. Orúkọ mi gangan Ijiti Samuel Àánú. Inú mi dùn sí award tá a gbà lónìí torí pé Yorùbá bọ̀ wọ́n ní arí ẹ la pè ẹ́ bàbá rí àpẹlú mi. Kì í ṣàṣe pé àwọn èèyàn pọ̀ nílùú wọ́n fún ẹni tó ṣe award lónìí wọ́n làwọn tó recognize wa tó kà wá yẹ inú mi dùn gan. Orúkọ ilé ẹ̀kọ́ sí. So blessed. I really appreciate this award. Supporting the youth like me makes me happy. And we need to encourage him as well. My name is Honorable Aniyikaye. Of the year. In the name of the Father, for the Son, and for the Holy Spirit. Congratulations. What's your name, man? Yes. Well, I must tell you, as a blunt and as a truthful person, the challenges are enormous because it's not easy for you to manage the caliber of people we have in our association. Number one, you have a lot of people that are older than you, and you have people that have different ideologies, different from yours. That's number one. And number two, I was challenged with financial issues because such an association on your shoulder, it takes a lot. I think it's my very first time I've been telling I have invested millions into this association. I mean millions of dollars. I am happy because my efforts are noticed. My efforts are noticed. So at least for my efforts to be noticed, I want to appreciate the national president of humanity. Prophet and evangelist Adekunle Evershine gbogbo yẹn mọ̀ sí all the children of the days of Africa. Láti mọ orúkọ yín sà. Orúkọ mi ni Apostle Jimoh Ìmọ́lẹ̀ Ayọ̀ Akọ́kọ́rọ́ Agbára. Àmì ẹ̀yẹ tí wọ́n á fi dá yín lọ́lá lónìí báwo nínú ṣe dùn sí? Oore ọ̀fẹ́ ni kó fún yàn láwọ̀ oore ọ̀fẹ́ ni ó jẹ́ nǹkan tó yẹ pé inú mi dùn sí gidigidi. I'm Prophet Elijah Ọládèjì Ọláòṣà. It's a popular university of Ọ̀kan the CEO of Ọ̀kan Media Hub, the CEO of Double Body Nigeria Enterprises, the CEO of Ọládèjì Ọ̀kan Foundation. How do you feel? Grand start. Wow. First and foremost, I want to appreciate God. Sincerely speaking, only be God. The journey is not easy. 23 years. That 23 years I spent with my boss for 6 years. Wow. Being on my own as an independent broadcaster. 23 years. Give all the glory. It's not easy. We have ups and downs. We're not quite leaders. But let's go. Our fires. Alright. Today also so before I go, I would like to appreciate some people. Firstly, I want to appreciate God. And after God, I want to appreciate my beautiful wife. Ọlọ́pàá tútù, onírúurú ẹni tí ó ń kọ́, tí ó gbẹ́kọ̀ọ́, tí ó sì mọ̀ nípa ìtumọ̀ ọmọlúàbí, pàápàá dídì iṣẹ́ tí ó yàn láàyò láti máa ṣe. Lágbára Ọlọ́run
tí wọ́n máa kọ́ yín sókè. Mo ní fẹ́ gbé kọ́ yín lọ́rùn ní orúkọ bàbá, ní orúkọ ọmọ, ní orúkọ ẹ̀mí mímọ́. Ẹ ò ní gbógun ọ̀rọ̀ bá ṣe ń gbé kọ́ yín lọ́rùn. Ibi gíga làyè yẹn bá máa tẹ̀síwájú. International platform. Certificate of patronship. This is to certify that Ambassador Samuel Àánú Ijiti, the Adaja of the Second Kingdom, Akure Ondo State, is hereby conferred as patron of this aforementioned platform in due recognition of his selfless service, humanity, and contributions towards the idea of heritage of the United. Ambassador, ẹ ti di akọni lé tẹ́ bá ti kọ orúkọ yẹn máa fi akọni sí ẹ fi akọni sí orúkọ yín láti ẹni akọni ìtumọ̀ ẹ̀ ni pé àtàrí àjànàkú ọmọ Yorùbá pọ́nbélé ọmọlúwàbí tọkàntọkàn tó ṣe fi yọ ọmọ ní àwùjọ tí ò dojú sí Yorùbá. December 7 ni bàbá pé 10 years ní orí ipò tó ń wà yẹn bàbá wọn tó ń gùn gbọ́dọ̀ wà ń bẹ̀ pẹ̀lú àwọn yòókù gbogbo àwọn tó ń ṣe patron ló máa wà ń bẹ̀ lọ́jọ́ yẹn. December 7 lọ́wọ́ ṣe kọ 10th year anniversary of coronation anniversary ọ̀ní òfìfẹ́. So ẹ̀lú alákòóbá o gbogbo ìdáwọ́ lóye máa yọrí sí rere o. Mo dẹ̀ fi àsìkò yìí mo fi tọrọ àforíjì pé a lè láǹfààní láti gbéra kúrò níbi ìsìnkàn wá sí Ilé Ifẹ̀ ní ọjọ́ tí ó yẹ kí a ṣe ayẹyẹ. Ẹ má bínú. Inú mi dùn láti jẹ́ ẹni tí ó jẹ́ pàtàkì láwùjọ sí gẹ́gẹ́ bí akọni Oòduà àti patron at the same time ní Ondo State. Mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run ọba tó jẹ́ kí ẹ máa tẹ̀síwájú nígbà gbogbo, Ọlọ́run ọba náà kò ní dójú tì yín. Ẹ bá wa gbà bẹ́ẹ̀. Ó tán, ó yìí, ó yẹ ká ṣe ju bẹ́ẹ̀ lọ. Tá a bá gbé 10 million naira sílẹ̀ gan, ó tó bẹ́ẹ̀ ó ju bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà, àwọn ọ̀pọ̀ òjò ló ti rọ̀ láti ọjọ́ yẹn títí dèní. Ní kalẹ̀ léni, ẹ má ro tèmi, ẹ bá ra fi ọwọ́ gbà bẹ́ẹ̀. Agbára Ọlọ́run, personally náà gan, èmi náà máa ti tún ṣe dáadáa sí i. 09036964322. Àánú ó kárẹ̀ o, Evershine kárẹ̀ o, Ẹ̀kínògún kárẹ̀ o, Evershine kárẹ̀ o, Òǹjẹ́bọ̀ kárẹ̀ o, Evershine kárẹ̀ o. Olúwa ó kíkí Olúwa ó ẹ̀kàwé ìròyìn bàbá fi mọ́ bí ọ̀rọ̀ iṣẹ́.